ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ dá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wẹ̀ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́n ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 0803 512 4441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. yẹ ká tó pe ẹlòmíì tó bá wa sọ̀rọ̀. Agbaakin Bashorun gbogbo ilẹ̀ Olúwa rẹ̀. Ẹ jẹ́ ká súré ṣe ìfàmì ẹ̀yẹ dáhùn èèyàn lọ́lá. Ìyá mi ìlú òní ti yèyé Agbaakin Bashorun gbogbo ilẹ̀ Olúwa rẹ̀. Bàbá wa Bashorun Adéṣọ̀kẹ́ má bẹ̀rẹ̀ sàmì ò tó rán yín iṣẹ́ sáré. Ẹ̀yin ni kí ẹ wá bá wa gbé àmìyẹ yìí fún Agbaakin Bashorun gbogbo ilẹ̀ Olúwa. Ọjọ́ tí ọ̀dẹ̀rẹ̀ sáfì bàbá jẹ́ oyè Agbaakin Bashorun gbogbo ilẹ̀ Olúwa. Ayé gbọ́ mi ò rí mẹ́sẹ̀jì látọ̀ mi ò bóyá ọ̀hún mọ̀ ayé gbọ́ ìlú mìtìtì. Where is the third one? Wọ́n ní olówó ọlá ló pọ̀ sí àìfi oyè lọ àṣìṣe béèyàn ọ̀bá dẹ̀jẹ́ èèyàn dáadáa láàrin ìlú wọ́n fi joyè Agbaakin Bashorun gbogbo lẹ́wùdó àpapátá ọmọlúwàbí royal icon àwọn náà ni ààrẹ atáyèsí gbogbo ọmọlúwàbí ilẹ̀ Yorùbá pátápátá adúpẹ́ lọ́wọ́ yìí ẹgbẹ́ ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá lágbàáyé wọ́n ní ká gbé àmì ẹ̀yẹ yìí fún yín ọlọ́ọ̀bá láńjú lọ bó bá ti ń wọnú ilé yìí lọ láyé wọn láṣẹ àwọn tó bí wọn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé ẹ̀kọ́ wọn ní ibi kíkí lọ́mọlúwà pàtàkì ló ti lè jẹ́ pé mo kíkí ilẹ̀. Mo fẹ́ fi kún ọ̀rọ̀ bàbá wa lọ́wọ́ bàbá wa Adéṣọ̀kun Bashorun. Kẹ́rí òtítọ́ náà sọ nínú ọ̀rọ̀ tó sọ ògùn ló tù lẹ́nu ẹni tó bá tàbá ó lè tún fẹ́ sọ. Bí a bá bá báyìí lọ nílẹ̀ Yorùbá yóò máa tọdún mẹ́wàá sígbà tá a wà yìí Ọlọ́run máa jẹ́ kí ohun tá a rò ló bá ohun tá a rò. Orí wípé òtítọ́ ọ̀rọ̀ ṣe ló ń kúrò oníkálukú ó ń borí ẹ̀fà mú láti sọ òtítọ́ ọ̀rọ̀ ìmọ̀ bàbá sọ òtítọ́ ọ̀rọ̀. Mo bẹ ẹni tó gbé àṣà yìí kalẹ̀ Ọlápọ̀jù àṣà tó bá tún máa tó ìròyìn ọdún tó pọ̀
èmi gẹ́gẹ́ bí ẹnìkan a gbé 50% nínú ètò máa ká rẹ̀ má jẹ́ kó kú rẹ̀ má jẹ́ kó ká ẹ̀ lára ó ṣe máa ń ní nínú ẹ̀sìn òun ló bá lè Yorùbá jẹ́ àwa Yorùbá a ò ní sìn ọ̀wọ́n tó mú ẹ̀sìn wá bá wa lóru pé àwa máa ń rú òun ẹ bá lẹ̀ wò níbi tó ti mú ẹ̀sìn yìí wá tó bá máa yọ pópù lọ́la wọ́n máa rú bọ́ sọ́dọ̀ ẹ̀bọ̀ sísun nígbà tí a rí bàbá wa kan pè ní ìlú ìsúnmọ́lì wọ́n ní ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n tó fẹ́ lọ ṣe ìwọ ni ó tó fẹ́ fi ọmọ ìlú bọ́ sọ́dọ̀ ó sì máa wá jẹ́ tó gbé pé ẹ̀sìn tó wá gba gbogbo nǹkan àbínibí tó bá ti yẹ nínú kápá ìṣe ètùtù ní kápá ìṣe nǹkan gbogbo tó bá ń yẹ tó bá ń yẹ tó bá ń yẹ ní èmi ò gbé ìyẹn lòdì Jésù náà ló kọ́kọ́ ṣe káyì ó ní èyí tí ẹ̀yìn ìbílẹ̀ bàbá mi ṣe títà rírà ọmọ tó ń lé mbẹ nígbà yẹn náà ọmọ tó ń tẹyẹ ní tó ń ta òkúkọ tó ń ta òkú wọn fi yíṣẹ́ ìfọ̀ sọlọ́dún ẹ má jẹ ká fi ẹ̀sìn àná ká fi ba Yorùbá jẹ́ ẹni tó gbé ètò yìí kalẹ̀ má káàárẹ̀ má jẹ́ kí ó tútù sí lọ́kàn torí o ò ṣe nípa olóṣèlú o ò ṣe nípa àtìfi kówó sápò ara ẹ̀ lẹ́yìn bá pé èèyàn márùn gbọ́ ló fẹ́ ṣe lálejò pẹ̀lú bí ìlú Nàìjíríà ṣe wà lónìí tọ́wọ́ ènìyàn bá fẹ́ mu bottle water wọ́n dẹ̀ fẹ́ mu tí ẹlẹ́rìí lòdò ènìyàn á sì lówó tó tóbi 50,000 lọ́wọ́ lórí èèyàn márùn tó gbé owó olùkọ́ wàhálà lọ sí ó bá dọ̀kún tó ń bọ̀ ó tún máa ga jù báyìí ó bá yàwọ̀ ọmọ wẹ́wẹ̀wẹ́ àbí ọ̀rọ̀ tó nífẹ̀ẹ́ sí Yorùbá ẹ má fi sọ ní ẹni kan ẹ fi sọ ní ọ̀rọ̀ tó nífẹ̀ẹ́ sí Yorùbá àtọ́bá rí ní sẹ́yìn bá dé àwọn tó bá máa wá gbà yín ló máa fi wọ́n lọ́wọ́ àgbàdo gbogbo wa ẹ ṣe kàn àdúgbò lọ́wọ́ ilé jẹ́ símáàtì náà. lọ́dún lòun yọ bọ́dún bá dùn òrògbò máa mú àwọ̀ tuntun wá sílé ayé ẹ ti yí àwọ̀ tí yí padà owó yí náà yí padà sí rere ilé iṣẹ́ yá yí padà sí rere gbogbo ẹni tó ń ṣiṣẹ́ bẹ̀ lágbàdo lọ́wọ́ iná máa rẹ́ni tó máa sìn ọtí yìí gbogbo ibi tí wọ́n bá ti ń súre lọ́rọ̀ ra mọ́tò tó ń ṣílé tó ń ṣàgbéyàwó ibẹ̀ náà láti máa rí gbogbo ẹni bá níbi àtẹ̀yìntẹ̀ wá sí bí lágbára Ọlọ́run ohun tuntun ohun ayọ̀ kò ní mú nílé ọmọ Yorùbá bọ̀ wọ́n ní ọtí tuntun náà lọ sí kòkò tuntun ohun tuntun náà lè máa gbé jẹ tí máa ń sin náà ọbẹ̀ rí fún un. I greet all the royal fathers here. Please bear with me. I just want to say thank you to all of us that are here today and to encourage convener of this epoch event. You understand this is the main one, and of course, when you start such things, take baby steps, but just encouraging that this is the first. Going forward is going to be better, and also to applaud the objective behind this of uniting all the Yoruba Obas to foster love and unity, not only for Yoruba land but as Nigeria
as a country. So we encourage you, and I thank everybody here. And I think all know Seaman Snacks has its natural habitats in tradition and culture. So anything that promotes the tradition and culture of Nigerians, that is a natural habitat for Seaman Snacks. And this is just to say that we'll always be here to support whatever will promote the culture and tradition of the different ethnic groups in Nigeria. So thank you everyone, thank you our royal fathers. It's been a nice one. I encourage all of us to continue to support the initiative. And may God bless all of us. This is the Grand senior government